Dádì àyànfẹ́, ẹ tún ti ń lọ nìyẹn. Àwọn ọmọ yìí yọ mí lẹ́nu. Kò sọ oúnjẹ ńlé, owó sùkúù, owó àwọ̀ náà ilẹ̀ bá múlẹ̀ ṣàánú mi jọ̀ọ́. Owó bóyá ń bá mi sọ̀rọ̀. Jẹ́j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 ẹ́. Ó dẹ̀ jẹ́ gbogbo ẹ̀ títí láti jọ yìí. Ó sọ́ra. Ṣé bí bọ́lá ṣe dá mi? Bọ́lá ṣe dá ẹ báwo ni? Bọ́lá máa sọ́ra ni. Gbogbo kó ẹ sínú dé. Old school láti ọjọ́ yìí. Old school last term, last upper term ẹ̀sán kankan. You paid nothing. You paid nothing, man. You gbé mọ́tò wáìdì ẹ̀ máa rìn káàkiri ẹ̀ máa ṣe big man. You paid nothing and you want to scatter my dream of being a pilot. Tí bá general máa tí mo fi gbó fún ẹ̀yìn sí màá rí ẹ̀ lóko tẹ̀ ṣe. Ìyí sí èmi náà ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìwọ yóò jó àyànfẹ́ rárá o. Ó jọ rárá. Ìfún ìjà ìníwọ̀ ìdẹ́jàjẹ. Wo ọ̀rọ̀ wedding ló bá mi nísìnyí o. Kò sí tó kàn mí nípa ti yín. Tí bá ṣe wedding tó anything tẹ́ bá fẹ́ sọ, ẹ má bá mi sọ. Wà á ní nǹkan tá a fẹ́. Ìfún ìjà yìí ó jẹ́wọ́. Ń dẹ̀ sì máa ta ẹ dànù. Ẹ má ì lọ o. Má lọ. Tí bá ti fà á má lọ. Kọ́ lẹ̀ ń bá sọ. Má lọ. Ọ̀gá, ẹ má bínú, mo kàn ní kí sáré bá yín sọ̀rọ̀ kan sá. Sọ tó bá sọ. Dẹ́ẹ̀bà ní sọ pé mo kéré. Mo notice nǹkan nu lẹ́ka tó kù. And mo rí pé ẹ̀yin àti mọ́mì ẹ ní argument lórí ọ̀rọ̀ owó. Bẹ́ẹ̀ni. So, wọ́n ní kẹ fún àwọn olówó ẹ̀dẹ̀ ní kò sówó lọ́wọ́ yín. Ẹ ṣé ó wá wà. Ọ̀gá láàrin èmi àti yín a mọ̀ pé 1.2 million naira wà nínú mọ́tò yìí. Bẹ́ẹ̀ni. Tẹ́ fẹ́ lọ gbé fún mọ́mì Bukky. Bẹ́ẹ̀ni. Fún wedding ọmọ wọn. Bẹ́ẹ̀ni. Ọmọ tọ́bí. Bẹ́ẹ̀ tí kò ń ṣọmọ ní sá. Ṣùgbọ́n tẹ́ ń tọ́jú bí ọmọ. Ọ̀gá, tí everything bá dàrú pátápátá bàbá ọmọ ní bàbá ọmọ máa jẹ́ o. Ọ̀gá ẹ má bínú sá, ọ̀gá sá. Ọ̀gá, àwọn mọ́mì wà ní wọ́n láwọn nídìí owó. Àwọn tó jẹ́ ẹ̀jẹ̀ yín gangan tó jẹ́ fámìlì yín ẹ̀ fún wọn lówó yìí. Mọ́mì Bukky tó wà ń ta lẹ́fẹ́ lọ fún lówó. Ọ̀gá last time ta lọ sí abúlé lọ́dọ̀ grandma àti grandpa 10,000 naira lẹ fún wọn ipe kan fi mára dúró and ó ti pé oṣù méjì tàti lọ sí abúlé báyìí sí 10,000 naira náà lè ṣe sẹ́ni wọn sí wọn lè ṣe fún ọ̀gá. Ohun tó pọ̀ ni kò yí ẹ. Ọ̀gá ẹ má bínú pé mo kọ̀ ọ̀rọ̀ mọ́ ilé ẹ̀sán. Ọ̀gá tá a bá wà nínú chọ́ọ̀chì náà tó bá ti fẹ́ ṣe anniversary àbí harvest ẹ̀yin ní owó yín máa pọ̀ jù ṣùgbọ́n everyday kò sí ni mọ́mí á complain pé owó tẹ̀ fún àwọn kò tó ṣé ibi á máa para alé kí ará àtà máa jẹun yóò ní. Tẹ́lí kò lè kókó lọ́bẹ̀ bíbélì gan sọ wípé ó ní ẹni mà tí kò lè take care family ẹ̀ ó ní he is worse than an unbeliever. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ wù ú torí tó bá délẹ̀ tán sí Bukky fẹ́ ṣe wedding tó bá dọ̀la Bukky lè change mind ẹ̀ kó sọ pé biological father òun ló fẹ́ kó gbó lọ́jọ́ wedding lòun. Bàbá ẹni ni bàbá ẹni sì máa jẹ́. So ìwọ ló fẹ́ kọ́ mi bí ṣe fẹ́ tọ́jú àwọn òbí mi. Ìwọ ló fẹ́ kọ́ mi bí ṣe fẹ́ tọ́jú àwọn òbí mi. Àbọ̀mọ bí ṣe ń fún ọ lówó látẹ̀yìn tẹ́lẹ̀. Ẹ má bínú sá. Irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn? Jẹ́ sọ ọkọ fún ẹ. Bukky ọmọ mi ni Bukky o. Màmá ìyàwó mi dẹ̀ ni. O tó bá dẹ̀ wù mí ni máa ṣe fún wọn. 1.2 million yẹn mo ti máàkì pé ìyàwó ni mo fẹ́ fi ṣe fún. Ọmọ tó gbà lọ́dọ̀ mi láti kékeré. Kó wá fẹ́ dàgbà tán kó dàgbà kó fẹ́ lọ ilé ọkọ kí máa ṣe ẹ̀tọ́ mi lórí ẹ̀. Ọmọ mi nìyà. Ọ̀gá mi ò sọ pé ọkùnrin ṣọmọ yín ṣùgbọ́n kò ń ṣẹ̀jẹ̀ yín. Tó bá dọ̀la Bukky lè change mind ẹ̀ kó sọ pé biological father òun ló fẹ́ kó gbó lọ́jọ́ wedding lòun. Àṣé ti ẹ̀ gbọ́n. Àṣé ò gbọ́n. Ìwọ rí bàbá ẹ̀ látijọ́ tí a ti wà ń bí ni. Èmi tí mo ń ṣe bàbá fún ni. Èmi náà dẹ̀ ni máa jókòó lọ́jọ́ ìgbéyàwó ẹ̀. Ohun tí ò yẹ ó pọ̀. Wò mú yí pé ọmọ tí o ní kì í ṣe ọmọ mi ni màmá ẹ̀ ìyàwó mi kọ́ ṣé èmi kọ́ ọrùn mi kọ́ ni gbogbo wa ta ló tọ́ níwèé. Ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì tó dẹ̀ sọ yẹn má sọ mọ́ ọ má gbẹ̀ṣẹ̀ sí Ọlọ́run mò ń dá sí tọ́lọ́run ni o. Ọlọ́run náà ló sọ wípé ẹni tí ó bá tọ́jú fámílì ẹ̀ wípé ó wọ̀sì ju unbeliever ó wọ̀sì ju ẹni tí ò ti gba Jésù lọ. Jẹ́ sọ ọkọ̀ fún ẹ. Ohun tí àwọn ọkùnrin tún máa ń rò ó ní wípé àwọn owó tí a máa ń ná síta ẹ̀ ó yẹ ká máa ná lọ́kọ̀ọ̀kan torí ará ilé ẹni
ó máa ní sùúrù àwọn ò lè fẹ́ kí nǹkan kan kó ṣe ní bọ́tà àwọn ará àta tí a bá ná fún wọn ewu wà ń bẹ ewu tó pọ̀ ó wà ń bẹ. Dádì ẹ̀yin Yorùbá náà lẹ pè é ẹni bí ikú yóò bá pani tó dé òní pani. àwọn yóò lè ṣe nǹkan kan fún mi kò sí tó lè ṣe fún mi àwọn ará àta àwọn àwọn náà léwu jù fún mi. tó bá dọ̀la tí gbogbo ẹ̀ bá sáfẹ́rẹ́ fún yín ọ̀gá Ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́pọ̀ sí mọ́tò kó jẹ́ ká máa lọ. má bínú sàmúkọ ní kí wo yàkíyèsí ń sinmi sà. èmi ò gbé jẹ́ ká máa lọ já máa lọ. ẹ mọ̀ kú balẹ̀ mọ́ gbogbo aṣọ tẹ́lẹ̀ fẹ́ ra nǹkan. aṣọ àtìrà aṣọ iléyàwó. mo jẹ́rìí. àwọn ọkùnrin gan ti mú tiwọn gèlè pẹ̀lú fìlà tí mo mú pẹ̀lú aṣọ ibi tiwa ṣàbẹ́gbọ́n mo ti tà tó 70 pieces. 70 pieces ìwọ nìkan. nínú aṣọ obìnrin. níta máa ń yẹ sí ni ẹ nígbà tí wọn nìkan ta 70 pieces kí làwọn tó kù fẹ́ tà. mo ti ta aṣọ ìlú ìwọ nìkan. lára àwọn gift tá fẹ́ pín òun náà ráàpù bẹ́yìn. èmi náà ti tán àwọn ọmọ yẹn ṣe tí mò ń gbọ́ fàáfàá látàárọ̀. bẹ́ẹ̀ni ṣé fẹ́ gbọ́ wàhálà aṣọ ìpọ̀ èmi mọ̀ pé ipò ní wàhálà báyìí o. nípa 1.2 tá a jọ sọ ó ti wà nílẹ̀ báyìí. nípa owó tẹ́ sọ fún mi fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni olóyè kí n kọ́kọ́ béèrè. 800 tó kù títí alẹ́ máa sẹ́ndì máa fi kún. lọ́sọ̀kan mi ti wà ní owó yẹn fẹ́ sọ̀tà àwọn títí alẹ́ gbogbo ẹ̀ máa pé. nípa ọ̀rọ̀ pàtí ta fẹ́ ṣe yìí ṣàbọ̀ pé ọ̀sẹ̀ kan ló kù ọ̀sẹ̀ kan mọ́ rárá ọjọ́ mẹ́jọ àti ṣe gbogbo nǹkan tá à ń ṣe àti tó ń lẹ̀ so nípa owó yẹn mo ti fẹ́ pè yín gan pé bí mo ṣe lè tètè rí gbà mo fẹ́ ṣe wá ń sìn tẹ́lẹ̀ máa gbé fún mi àlẹ́ tètè lọ clear àwọn nǹkan tí mo fẹ́ clear àmọ́ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún mi tó bá ń sọ. kí ọ̀rọ̀ yìí tóbi ká fọ̀ bẹ̀ bù. ó kì ní o. kí ló tó ṣe ó bá yànjà ni. ǹjẹ́ tó bá tiẹ̀ bá yànjà bíbí a máa lọ bá àwọn tó bá jà kán má bàa jọ nǹkan ẹ̀yẹ ìjà kó bẹ́ẹ̀ níbo jíjà. kí ló wá ṣẹlẹ̀. ó kàn lè pè mí ni pé biological father lòun fẹ́ kí ó jókòó níjọ́ nǹkan ẹ̀yẹ òun. ó ní tí n bá tún gbọ́ biological father ní ẹnu yìí màá gbá gbogbo ẹ̀jẹ̀ pé yọ̀rọ̀ máa mú ẹ níjọ́ wedding ṣe pé wọ́n máa ní kí ló ṣe ẹ́ lẹ́nu onímọ̀ kan tó ṣe ẹ́ lẹ́nu níbo ṣùfẹ́ joyè àfi bí ṣó lóore ni mo ṣe sọ̀rọ̀ burúkú fún ó ṣàyè lójú bẹ̀rẹ̀ ni o kò fún mi ní sídìí sí i àmọ́ bí mo ṣe wà yìí bàbá mi ò ní gbà rárá irú ọmọ àfi bí ṣó lóore wọn nìyẹn. biological father. ara rẹ̀ ló ń sọ sí àpò ara ẹ̀ ló ń sọ sí kò ní ṣèmi ló ń bá lọ fílẹ̀ náà ni ó ní òkè òkúlèkúlè bàbá ọmọ ló lọ mọ̀ jẹ́ kí bàbá ẹ̀ dúró fún gẹ́gẹ́ bí bàbá lọ́jọ́ yẹn olómọ náà jẹ́ lọ jókòó bàbá ọmọ ló lọ mọ̀. ṣé wàá rí àyà mi padà wá gbowó ó gbọ́ ọmọ gbà láfíà. bó ṣe jẹ́ nìyẹn. because ní mo gbé fẹ́ gbé kalẹ̀ fún yín orí fóònù tó lè ti sọ fún yín kẹ́ tó pọ̀ àti gbé kalẹ̀ fún yín báyìí ló ń ṣe mí. ẹ ṣé mo dúpẹ́. kò tó yẹ àwọn akọ̀ gbárùkù tí ń lọ́jọ́ yẹn ni kò tó yẹ kó dé dé. èèyàn bíi tí ń máa ṣọ̀wọ́n. kò séwu. ọlọ́run túbọ̀ máa bá a dá ọlọ́run túbọ̀ máa pèsè fún yín tẹ́lẹ̀ máa tọ́jú wa. àmín ẹ ṣé mo dúpẹ́ lókù tọ́jú mi. tó yẹ olúwa bá ọmọjọ dúró gbogbo àjọ máa ṣe é ni àfijó tayọ̀ la fi máa ṣe é. àmì àmọ́ bàbá bókì nípa ọ̀rọ̀ 1.2 nípa ọ̀rọ̀ 1.2. 1.2 tó wà nílẹ̀. tó wà nílẹ̀ tí mo fẹ́ fi sọ́ọ̀tì àwọn onímàálù àwọn oníráìsì àtàwọn oníchì àtàwọn drinks. láti ẹ sáré gbìyànjú fún mi sí tó bá yẹ di ìrọ̀lẹ́ tẹ́lẹ̀ fẹ́ sẹ́ni 800 tó kù. àlè jù 1.2. mo fẹ́ lọ ṣètò àwọn kọ̀ọ̀kan mo fẹ́ lọ sanwó màálù owó òróró àtọwọ́ owó ṣí àtàwọn díje tó fẹ́ wá láàárọ̀ ìjọ engagement. nǹkan tí mo ṣe torí owó ló nìyẹn. jẹ́ kí n sọ fún ẹ má wulẹ̀ dúró rárá 1.2 yẹ jẹ́ kí n fi ṣe bàbá àwọn ọmọ tèmi náà. ó àjọ sọ̀rọ̀ ó dán mọ́ bí ṣé ń bínú sí mi. ìbínú bá wo. ọ̀pọ̀ nìkan tí mo sọ ń sìn dénú yín ni
ṣùgbọ́n ti promise mi. bàbá Búkì ló fẹ́ ṣe bàbá fún Búkì lọ́jọ́ ìgbéyàwó jẹ́ kí èmi náà kí n ṣe bàbá fún àyànfẹ́ mi. alẹ́ mi ò ní gbà ọkọ mi mà ti wà ní owó yìí ọkọ mi má ṣe báyìí. wọ́n ní bá jọ plan party náà. àjọ plan ẹ̀ mi ò tí ì kú omi ẹ̀ àjọ ìjọ ìgbéyàwó báyìí àmàdàgbàrà bọ̀lẹ̀ 1 2 3 mo ti ṣẹ́ ní note 500 tuntun tí màá fún máa yí ẹ ká báyìí wàá gbà yìí ní ọjọ́ yẹn wàá gbà yìí báyìí gbogbo ìyá mọ̀ tó ní èèyàn. ilé tí fẹ́ kí n rówó ló kọjọ́ méje. bàbá Búkì wà ń bẹ̀ tó máa fún ẹ lówó rántí o ọmọ ẹ lẹ́ẹ̀kínní ó lọ primary lọ́dọ̀ mi ó lọ secondary school lọ́dọ̀ mi ó parí yunifásitì ẹlẹ́ẹ̀kejì ó lọ primary ó lọ secondary ó lọ university rántí the last one tó bí pọ́lì Ìbàdàn ló wà báyìí jẹ́ kí èmi náà jẹ́ kí n ṣe bàbá fún àwọn ọmọ mi jẹ́ fi 1.2 kí n fi ṣe bàbá fún mi àtijọ́ tó ti wà lọ́dọ̀ mi ṣé o bímọ fún mi. Ọlọ́run ló ń ṣe ọmọ. jẹ́ kí Ọlọ́run yẹ kó jẹ́ kí n ṣe bàbá ọmọ tèmi náà jọ́ torí Ọlọ́run. wọ́n sọ fún mi pé ìbínú bàbá Búkì bí wọ́n ti ṣe báyìí. ṣé ìbínú wà nìyẹn o. ilé tí fẹ́ kí n rówó ló kọjọ́ méje. bàbá Búkì wà ń bẹ̀ tó máa fún ẹ lówó èmi ni mo tọ́ wọn láti kékeré wọ́n fi parí jẹ́ kí bàbá Búkì kó ṣe ìyàwó fún wọn. bàbá Búkì ẹ jọ̀ọ́ ẹgbẹ́ má dojú tì mí nípa ìbàdàn. bàbá Búkì kọ́ leléyìí o bàbá àyànfẹ́ lèmi jẹ́ bàbá Búkì mọ Búkì tó bí ó mọ àwọn ọmọ ẹ̀. ẹ má ṣe báyìí fún mi. ọmọ ẹ má ṣe báyìí fún mi. jẹ́ ká máa lọ bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́. jẹ́ ká lọ. ẹ má ṣe báyìí. máa fún ọ. mo tún lọ sọ owó ní ẹgbẹ́ sẹ́yìn sọ̀rọ̀ ẹ̀ tó ó ṣàkíyí kan. ẹ̀ẹ́dẹ̀jù Búkì kí ni mo sọ̀rọ̀ ọ̀rọ̀ ikọ̀ jáde sí. Ìkọ́ táwọn sọ ni ẹgbẹ́ mo sọ ní mọ́tò ní ẹ̀ka bí pé mo ti rìn ẹgbẹ́ dàbí pé mo rí ìran yẹn ni ẹgbẹ́ ìkọ́ tó ṣẹlẹ̀ gangan ní ọ̀gá tó bá ń dífá wà á máa jẹ́ ọ̀gá gbogbo tó sọ pátá lágbára o. gbogbo ìlú wa ṣe sí ẹ̀rọ wọn nírònú ni wọn nírònú ẹ tó ti ń tọ́mọ láti jọjọ over 17 years ọ̀gá 17 years primary secondary university ó ti lè fẹ́ ṣe masters ó wá parí university tán ọ̀rọ̀ ní bàbá ọmọ òun ló fẹ́ jókòó ló fẹ́ gba ọmọ padà ó rí pé ànádànù ni mo náà dànù láti jọ yìí. Ọlọ́run jẹ́ kí ẹ wíṣọ owó sà. eléyìí máa kọ́ àwọn èèyàn lọ́gbọ̀n instead ẹ̀ ká fi fèsì fámìlì wa ká tọ́jú ọmọ wa ká tọ́jú ìyàwó àwa ní ìyàwó kan ó tọ̀sán dé a máa kẹ lójú a máa kẹ gbogbo ẹrù tó rù wá a máa fi òróró ra lórí àdìẹ́ òróró yẹn àgbèrò fẹ́ lòmíì ìgbẹ́yìn ẹ̀ àwọn bàbá ọmọ òun ló lọ́mọ bàbá ọmọ ló lọ́mọ lówó dànù láti jọ ìṣá. ọ̀gá Ọlọ́run á bá yín fòfò rẹ̀ ni o. Ọlọ́run ló ní ẹ̀jẹ̀ tí gbé 1.2 million naira ilẹ̀ báyìí sí. 1.2 million yẹn jẹ́ kí n fi ṣẹ́ra níbi fáwọn ọmọ mi. àbí èmi kò máa rí irú 1.2 million. wọ́n ní dandan ìwọ ìtòṣẹ́nu ọ̀rọ̀ yìí kò ṣe kékeré.